rí mo kí gbogbo wa kú ojúmọ́ ayọ̀ mo kí gbogbo wa kú ojúmọ́ àdùnnú mo kí gbogbo wa kú ojúmọ́ tẹ̀síwájú a kú iṣẹ́ tàná àdẹ̀kù múra iṣẹ́ tòní Elédùmarè tó máa ń dégbìyànjú ẹ̀dá ládé yóò dégbìyànjú èmi àti yín ládé àti jẹ wa àti mu wa àti ná wa àti lo wa àti gbọ́ bùkátà wa Ọlọ́run níjó bá nira dé ogun àjáde àìwọlé Ọlọ́run níjó jẹ́ ìpín èmi àti yín ohun tẹ́nì kọ̀ọ̀kan wá ó jẹ báyìí ó là ń wá o ní pàdé ohun tí ó jẹ wá láṣẹ Èdùmàrè ọjọ́ tí ebi bá ti ń palé báyìí èmi àti yín ò mà ní bá wọn sínlé ọjọ́ tí ebi bá sì ti ń pọ̀nà báyìí èmi àti yín ò ní bá wọn rìn lọ́nà o ní bá wọn náà kàtán kátórí mi láṣẹ Èdùmàrè mo kí wa káàbọ̀ síkànnì alálùbáríkà mo kí wa káàbọ̀ síkànnì ìdùnnú mo kí wa káàbọ̀ síkànnì ológo 5G ìkànnì ẹ̀yà Yorùbá TV ní ìkànnì tá a ti ń gbé àṣà àti ṣe ilẹ̀ káàárọ̀ òjìrè ga ìkànnì kan ṣoṣo tó jẹ́ wípé n tí ò yí àwọn èèyàn a máa ń gbìyànjú àti ṣèwádìí táwọn èèyàn ó sì gbọ́ tó jẹ́ pé yóò tó jẹ́ bí àǹfààní fún wọn àti àwọn ọmọ wọn a kí wa káàbọ̀ síkànnì ẹ̀yà Yorùbá TV ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ máa bá mi ṣíàrè lógúnlógún kẹ́ ẹ máa ṣíàrè lọ́gbọ̀lọ́gbọ̀n ojú tẹ́nì kọ̀ọ̀kan yín fi ń wò mí ojú náà ò mà ní í fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní dohun tí ẹnì kọ̀ọ̀kan yín tí ẹ ó máa náwó lé lórí láṣẹ Èdùmàrè àdúrà gbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi nǹkan ò ní ṣe wà kí ni tá a fẹ́ bára wa sọ láwùrọ̀ tòní kí ni àǹfààní tá a fẹ́ fúnra wa ọ̀pọ̀lọpọ̀ wa la mọ oyin ṣùgbọ́n àmọ́ àǹfààní tó sodo sínú rẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ akọ̀rò pé kára oyin bóyá kákàn mú káfi sí ògì káfi sí kinní kan tí ń ṣiṣẹ́ fún àbí kinní kan kákàn mú kó fi lè dùn oríṣiríṣi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ àwọn àǹfààní tó pọ̀ dáadáa tó sodo sínú oyin ìdí nìyẹn tá a fi ṣèwádìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀kànnì tá a wáyé pé a máa ń ṣe ìwádìí lọ́pọ̀lọpọ̀ láti lè jẹ́ kí n tí ò yé ẹ̀yin olólùfẹ́ wa ká ṣèwádìí rẹ̀ kó lè yé yín kẹ́ lè jàǹfààní ńbẹ̀ ìdí nìyẹn tá a fi ṣèwádìí àwọn oríṣiríṣi ìwúlò tó jẹ́ pé oyin ní gẹ́gẹ́ bá a ṣe mọ oyin rèé ó jẹ́ èso tó jẹ́ pé ó jẹ́ ẹ̀dá náà làá pè torí pé n tó bá ti lẹ́mìí ẹ̀dá náà làá pè ẹ̀dá àwọn ẹranko ni tó jẹ́ pé Ọlọ́run sì fi àlùbáríkà sí i lára kò ju kékeré lọ o ṣùgbọ́n àǹfààní tí ń bẹ lára rẹ̀ kìí ṣe nǹkan tó kéré rárá lára àwọn àǹfààní àkọ́kọ́ tákọ́kọ́ mobile láàárọ̀ tòní ó ní oògùn ojú ìyẹn oyin ni o oyin ṣiṣẹ́ fún oògùn ojú ẹni báwo lẹ́ ṣe ṣe wọ́n ní tí ojú rẹ̀ tó bá ń ṣe pin tàbí tí ó yún ọ tòun lómi bẹ̀rẹ̀ pé ojú rẹ̀ ó máa ṣe pin yóò sì tún máa yún wọ́n ní tí méjèèjì bá ń ṣe ọ́ tó sì ń pọ́n gan-an wọ́n ní kó o po oyin àti àlùbọ́sà funfun kó o pò pọ̀ mọ́ra wọn wọ́n ní kó o máa kàn sí ojú rẹ̀ àwọn kan òkè báwọn làwọn ṣe lè pò pọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ ẹ bá ní kíní blender tí wọ́n fi ń lọ nǹkan bí ata yẹn ẹ má jẹ́ káta wà ń bẹ́ o èyí tí ò láta ni o ẹ fi lọ àlùbọ́sà yẹn tẹ́ ẹ bá fi lọ omi tó bá jáde lára rẹ̀ ẹ míìsì ẹ̀ papọ̀ mọ́ oyin ṣó ti ẹ mú bí aṣẹ ẹ fi ṣẹ́ kíní omi àlùbọ́sà yẹn tẹ́ bá ti fi ṣẹ́ kẹ́ wá míìsì ẹ̀ pẹ̀lú oyin wọ́n ní kí ẹ máa kàn sí ojú wọ́n ní ń ṣiṣẹ́ fún oògùn ojú ẹlẹ́kejì wọ́n ní inú rírun ìwọ tí inú bá ń yọ lẹ́nu inú rírun wọ́n ní kó lọ ewúro pọ̀ mọ́ oyin wọ́n ní kó máa lo síbí méjì lẹ́yìn oúnjẹ alẹ́ ṣèjọba àwọn ìwọ tó jẹ́ pé inú rírun máa sábà máa rún ọ wọ́n ní kó lọ ewúro kó lọ́ pọ̀ mọ́ra wọn kó wá pò pọ̀ pẹ̀lú oyin wọ́n ní kó máa lo síbí méjì lálẹ́ bákan náà ìwọ tó jẹ́ pé egbò wà ní ojú ẹsẹ̀ rẹ tó fẹ́ jẹ́ kí egbò tó wà ní ẹsẹ̀ rẹ kó tètè san lára àwọn àǹfààní tí oyin ṣe ní oyin ìgàn oyin gidi wọ́n ní kó wá ewúro kó pò pọ̀ mọ́ oyin kó máa fi sí ojú egbò náà ẹ̀rí bó fẹ́ jọmọ́ inú rírun ta ní kó lọ ewúro pọ̀ mọ́ oyin kó máa lo síbí méjì lẹ́yìn oúnjẹ alẹ́ ibi egbò ń tiẹ̀ wọ́n ní ewúro kó lọ́ pọ̀ mọ́ oyin kó máa fi sí ojú egbò náà bákan náà ẹlẹ́kẹ̀rin wọ́n ní eyín ọmọ tí eyín ń yọ lẹ́nu àmọ́ mi eyín máa ń dààmú mi mi màmá tó ṣe mí eyín máa ń ro mí wọ́n ní oyin ìgàn àti omi ọsàn wẹ́wẹ́ kó o pòpọ̀ mọ́ra wọn wọ́n ní kí o fún ọmọ náà ní síbí kan lẹ́ẹ̀mejì lójúmọ́ lẹ́yìn oúnjẹ ara àwọn àǹfààní oyin ó là ń sọ yìí o ara àwọn àǹfààní tí oyin tó máa ń ṣe ó là ń sọ yìí fún ẹni tí eyín ọmọdé tó bá ń dà láàmú wọ́n ní oyin ìgàn àti omi ọsàn wẹ́wẹ́ ká pòpọ̀ mọ́ra wọn kí a sì fún ọmọ náà ní síbí kan lẹ́ẹ̀mejì lójúmọ́ lẹ́yìn oúnjẹ bákan náà ara àwọn àǹfààní oyin tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wa rèé tá a mọ̀ wọ́n ní ẹni tó bá ní ikọ́ ife ìyẹn tuberculosis kọ́lọ̀ ń dákun kó má fi àìsàn kó má fi ṣèmí àtìyín wọ́n ní ká lọ atare áyù iyọ̀
àti orógbó pẹ̀lú oyin ẹ̀gàn sínú ìgò. Wọ́n ní àgbà wọ́n ní yóò máa lo síbí méjì ní ìgbà mẹ́ta lójúmọ́. Ẹni tó bá ní ikọ́ ife Ọlọ́run dákun ṣàánú ẹ ti mọ̀ àwọn tó bá ní ikọ́ ife nígbà tó yẹ pé ajá bá ń gbó kọ́lọ́run dákun kó bá mi ṣàlàáfíà fún ọ kó má jẹ́ kí àlàáfíà mi àti kọ́lọ́ má jòdì fíafíà. Wọ́n ní ẹni tó bá ti ní ikọ́ ife tuberculosis wọ́n ní kó lọ atare ayù iyọ̀ àti orógbó pẹ̀lú oyin ẹ̀gàn sínú ìgò. Àgbà yóò máa lo síbí méjì ní ìgbà mẹ́ta ní ojúmọ́. Bákan náà ara àwọn àǹfààní tí oyin máa ń ṣe wọ́n ní ẹni tí ò bá rí oorun sùn tó jẹ́ pé yóò kàn lájú kalẹ̀ ni tó bá di bí ọwọ́ ọ̀dájí yóò ṣẹ̀ṣẹ̀ máa sùn tàbí kó tiẹ̀ máa ní ẹ̀wò ẹ bá ń ta oògùn oorun gbogbo oògùn oorun tá à ń lò kẹ́ ẹ̀wọ́ ẹ fún mi lóògùn oorun gbogbo èyí ń ṣe àkóbá fún àgọ́ ara wa. Ṣùgbọ́n wọ́n tó bá rí oorun sùn lára àwọn àǹfààní tí oyin máa ń ṣe wọ́n ní kó o máa mu oyin ẹ̀gàn kó o máa mú sùn wọ́n ní síbí méjì lálaalẹ́ tó o bá ti mú oorun ó máa wá fún ọ. Wọ́n ní bákan náà èyí tó jẹ́ ẹlẹ́kèje ń bẹ̀ wọ́n ní àìlera nínú oṣù obìnrin tí bá ń ṣe nǹkan oṣù tó yẹ pé ìnira máa bá gbá inú run mi kí ló ṣẹlẹ̀ bá mi màkà tó ṣe inú máa ń lọ mi ẹ mà pọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin oníkíní kọ́mọ̀ fún tó yẹ pé tó bá ti ń ṣe nǹkan oṣù wọn báyìí inú run máa ń dààmú wọn tí wọ́n máa lọ́nu mọ́lẹ̀ tó yẹ pé gbà náà rí ẹ mà pọ́bìnrin gan ṣe nǹkan oṣù nígbà náà. Wọ́n lóbìnrin tí inú bá máa ń run lásìkò tó bá ń ṣe nǹkan oṣù ẹ̀ lọ́wọ́ wọ́n ní nǹkan oṣù tó ń tún wá ń ṣe ségesège tàbí tó ń dúdú ìyẹn stomach pain wọ́n ní kó lo síbi oyin mẹ́rin ní ẹ̀mẹ́rin lójúmọ́ ẹ̀mẹ́rin ni o wọ́n ní kó lo síbi oyin mẹ́rin oyin gidi ni o tẹ́ ẹ bá dé ọ̀dọ̀ àwọn alágbo gidi ẹ ra àwọn oyin gidi tí èso oyin ṣúgà wọ́n ní kẹ́ máa lo síbi mẹ́rin ní ẹ̀mẹ́rin ní ojúmọ́ fún obìnrin tó bá yẹ pé nǹkan oṣù rẹ̀ báyìí í máa ṣe ségesège tàbí tó ń dúdú tàbí tí inú máa ń rún. Bákan náà wọ́n ní ara àwọn àǹfààní tí oyin máa ń ṣe wọ́n ní aromaléegun tó yẹ pé ẹ̀wọ̀ ara ń ro mí kí mo wá sí bá mi ìdẹ̀ iṣẹ́ púpọ̀ lónìí kí á ló wá fara ríro báyìí. Wọ́n ní ìwà tó yẹ pé aromaléegun wọ́n ní kó o lọ ewúro pọ̀ mọ́ oyin ẹ̀gàn kó o fi pa ibi tí ó ń ru ọ́ kí o lo síbí méjì ní ojoojúmọ́ ní òwúrọ̀ kùtùkùtù. ṣèjọba wọ́n ní tó bá lọ ewúro pọ̀ mọ́ oyin ẹ̀gàn wọ́n ní bí àpẹ ibi tábà bóyá pa ní ru ọ́ ni bóyá bí káràbàdé ní ru ọ́ ni wọ́n ní kó o fi pa ibẹ̀ kó o fi pa bẹ̀ ibi tó ń ru ọ́ wọ́n ní kó o fi pa wọ́n ní lẹ́yìn náà kí o wá lo síbí méjì ní ojoojúmọ́ ní òwúrọ̀ kùtùkùtù tó ò ti jẹ nǹkan kan. Bákan náà wọ́n ní ẹlẹ́kẹ̀ẹ́sán bẹ̀ ìwọ tí àkàndò tàbí èèwo tó bá mú wọ́n ní kó lọ ẹ̀wà àti kán kó lọ́pọ̀ mọ́ oyin ẹ̀gàn wọ́n ní kó máa fi ra bẹ̀. Ìwọ tí àkàndò mú tọ́tí ẹgbẹ́ alámakàdò tàbí tó jẹ́ pé owó mú wọ́n ní ká lọ ẹ̀wà ká lọ pọ̀ ẹ̀wà tútù ni wọ́n ní ká lọ pọ̀ papọ̀ mọ́ kán pẹ̀lú oyin ẹ̀gàn ká máa fi ra ibẹ̀. Bákan náà ẹlẹ́kẹ̀ẹ́wá ara àwọn àǹfààní tí oyin ń ṣe wọ́n ní wọ́n tó bá ní ọgbẹ́ inú tí àwọn olóyìnbó ń pè ní ọ́sà wọ́n ní máa mu síbi oyin mẹ́ta ní òwúrọ̀ kùtùkùtù ní wákàtí kan kí o tó jẹun àárọ̀ ó ti bá ẹni tó bá ní ọgbẹ́ inú ọ́sà ọ̀pọ̀lọpọ̀ ní kíní máa ń dààmú kì í ṣe pé bóyá mi tètè jẹun ẹlòmíì bẹ́ẹ̀ tó yẹ pé kódà kì í fún oúnjẹ ṣeré ṣùgbọ́n yìí ò túmọ̀ sí pé kí ọ́sà má mu ẹlòmíì bẹ́ẹ̀ tó yẹ pé kò ní jẹun àárọ̀ yóò jẹun àárọ̀ yóò jẹun ọ̀sán yóò jẹun ìyálẹ̀ta yóò sà jẹun kódà ó lè jẹ ẹ̀mẹ́fà lójúmọ́ ṣùgbọ́n yìí ò túmọ̀ sí pé kí ọ́sà má mu. Ìwọ tí ọ́sà bá wá mú wọ́n ní kó o gbìyànjú láti mu síbi oyin mẹ́ta ní òwúrọ̀ kùtùkùtù ní wákàtí kan kí o tó jẹun àárọ̀. Bákan náà nọ́mbà 11 ara àwọn àǹfààní tí oyin máa ń ṣe wọ́n ní fún àtọ̀ kíkí tó yẹ pé ìwọ tí àtọ̀ ẹ máa ń sàn ni ìwọ tí àtọ̀ ẹ ti domi ni ìwọ tó jẹ́ pé ẹ wojú Ọlọ́run fọmọ tó yẹ pé ẹ ti ṣe àtọ̀ gan rèé kò tiẹ̀ wá kí mọ́ tó yẹ pé wọ́n ní semen boost máa ń boost àtọ̀ ní tátó fi kí wọ́n ní kó o po oyin tútù ẹyin wọ́n ní kó o po ẹyin tútù pọ̀ mọ́ oyin síbí 5 wọ́n ní kó o lo gbogbo rẹ̀ lẹ́ẹ̀kan náà ṣèjọba ẹyin tútù ẹ ti mọ̀ dandan kọ́ ni kò bá jẹ́ ẹyin ìbílẹ̀ kò bá jẹ́ ẹyin àgíríkì ẹyin lẹ́yìn ń jẹ́ wọ́n ní kó o pò ó pọ̀ mọ́ oyin síbí 5 wọ́n ní kó lo gbogbo rẹ̀ náà lẹ́ẹ̀kan ṣoṣo ó ní kó lò ó ìyẹn fún àtọ̀ ọkùnrin láti lè kí dáadáa. wọ́n lára àǹfààní tí oyin ń ṣe wọ́n ní ikọ́ ẹ̀gbẹ Ọlọ́run dákun má fi àìsàn má fi ṣe èmi àti àlàáfíà wa Ọlọ́run má jẹ́ ó di fíafíà. wọ́n ní fún ikọ́ ẹ̀gbẹ wọ́n ní kó po omi ìgbín àti oyin pọ̀ mọ́ ara wọn wọ́n ní síbí ńlá 3 lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ wọ́n ní ọmọdé ń tiẹ̀ síbí kan láàárọ̀ àti lálẹ́ ṣẹ́ǹgbọ́n mi ẹni tó bá ní ikọ́ ẹ̀gbẹ wọ́n ní kó po omi ìgbín gbogbo alámú omi ìgbín tá a bá ti fọ́ bí ìdí rẹ̀ yẹn so that omi yẹn ó máa dà yóò máa kán wọ́n ní ká po omi ìgbín àti oyin pọ̀ mọ́ ara wọn síbí ńlá ní síbí
ńlá mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ fún àgbàlagbà ni o wọ́n ní tó wáyé pé ọmọdé ń tiẹ̀ síbí kan láàárọ̀ àti lálẹ́ ìyẹn túmọ̀ sí pé ẹ̀ẹ̀mejì ó ní ọmọdé òní yóò máa lò ó. lára àwọn àǹfààní tí oyin tún ń ṣe ó ní àrùn etí. wọ́n ní tí etí rẹ bá ń ṣe ọyún ẹ ti mọ àwọn kan tí wọ́n máa ń sun ọyún yẹn tí máa ń sun ètútú tàbí tó ń rin ènìyàn tó ẹ gbogbo bàbá ìwà máa fọwọ́ rin etí ni tétí ó máa rìn ọyún kìnyìnkìnyìn tó ní mà tó máa gbé sí kòkòrò kan wà ń bẹ̀ ni àbí kòkòrò kan fẹ́ jáde nínú etí rẹ ni. wọ́n ní wọ́n tí kìíní bá ń dààmú wọ́n ní kí o fi omi gbígbóná kó o fi po iyọ̀ díẹ̀ àti oyin mọ́ ara wọn máa kan sí etí méjèèjì láàárọ̀ àti lálẹ́ ṣẹ́ǹgbọ́n mi. àrùn etí ìwọ tí ọyún tàbí etí bá máa ń rìn ọ́ ní gbogbo ìgbà wọ́n ní kí o fi omi gbígbóná kó o fi po iyọ̀ díẹ̀ àti oyin mọ́ ara wọn wọ́n ní kó o máa kan sí etí méjèèjì láàárọ̀ àti ní alẹ́. ní nọ́mbà 15 lára àwọn àǹfààní tí oyin máa ń ṣe wọ́n ní kòkòrò ẹnu ìwọ tí kòkòrò ẹnu bá máa ń dààmú tó yẹ pé bó o bá ṣe gbìyànjú tó fọnu báyìí wàá sì tó máa ráwọn kòkòrò kó o máa rí àwọn egbò ní ẹnu rẹ tàbí kí ẹnu rẹ sì tó máa rùn kó tó máa ní body kó tó máa ní mouth odor. wọ́n ní ìwọ tí kòkòrò ẹnu bá ń dààmú wọ́n ní kó o po oyin ìgàn pọ̀ mọ́ ọsàn wẹ́wẹ́ fífọ ẹnu ní ìgbà 3 lójúmọ́. ìwọ tó ní mouth odor tó jẹ́ pé àwọn kọ̀rọ̀ kan dúbàì àwọn egbò sáà ní gbogbo ìgbà tó jẹ́ pé ẹnu rẹ máa ń já fíkánfíkán ni wọ́n ní kó o po ẹ má bínú wọ́n ní kó o po ok number 15 láwà wọ́n ní kó o po oyin ìgàn pọ̀ mọ́ ọsàn wẹ́wẹ́ wọ́n ní kó o fi fọ ẹnu rẹ ní ìgbà 3 lójúmọ́. bákan náà wọ́n ní ilẹ̀ gbígbóná wọ́n ní kó o lo ewúro pọ̀ mọ́ oyin ìgàn fi pa gbogbo ara tó yẹ pé ara ń gbóná ni tó yẹ pé bọ́bá yìí kí ló sọ ọmọ yìí tara rẹ̀ ń gbóná báyìí wọ́n ní kẹ́ ẹ mọ́ bẹ̀rù kẹ́ ẹ mọ́ fòyà ara àwọn àǹfààní tó sodo sídìí oyin wọ́n ní kó o lọ ewúro pọ̀ mọ́ oyin ìgàn wọ́n ní kó o fi pa gbogbo ara wọ́n ní kó o sì mú síbí méjì lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ẹ̀ẹ́dì pa aṣọ lẹ́ẹ̀kan náà fún wọn tó yẹ pé arúnmọ́léegun ibi tí bá rọ yẹn po ewúro kó o pọ̀ pọ̀ mọ́ oyin kó o fi máa pa ibi tí bá ń rọ kẹ́tù wá mọ́ síbi rẹ̀ náà. ní nọ́mbà 17 ibi tá ti dánu dúró tá padà máa tẹ̀síwájú nígbà míì tá bá ti fẹ́ máa tẹ̀síwájú. ní nọ́mbà 17 wọ́n ní inú dídùn lẹ́yìn tóbìnrin bá bímọ ẹmọ káwọn obìnrin míì ń bẹ tó yẹ pé gbàtà bá bímọ tábà inú tó máa dùn wọn inú ó máa kan wọn tó yẹ pé wọn tó máa pariwo ẹmọ ká kí ló dé báyìí ṣébọ́lọ́ ti sọ láyọ̀ àtàláfíà ṣùgbọ́n inú dídùn yóò máa ń bọ́ pọ̀lọpọ̀ obìnrin míì fínra lẹ́yìn ìgbà tó bá bímọ tán. wọ́n ní ìwọ tóbìnrin tí inú jẹ́ pé inú dídùn bá ń bá ọ fínra lẹ́yìn ìgbà tó bímọ tán wọ́n ní obìnrin náà yóò máa lo oyin síbí méjì lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ òun ò ní pé bẹ́yà mèsì kankan mọ́ yóò máa lo oyin síbí méjì lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ obìnrin tó yẹ pé inú dídùn lẹ́yìn ìgbà tóbìnrin tó bá bímọ tán wọ́n ní yóò máa lò ó. bákan náà ẹjẹ ìfẹ́ lè mú ní fẹ́rẹ́ńjó kíká padà máa kàyókù nígbà míì wọ́n ní ọmọ tí ó ń tọ̀ sílé ọmọ tó yẹ pé gbogbo wà báyìí tẹ́ bá ń gbọ́ pé lágbálúgbú omi bó bá ti sùn báyìí yóò máa tọ̀ ní bí ìgbà tó yẹ pé yẹn wà nínú odò. wọ́n lọ́mọ tó bá ń tọ̀ ọ́ lé wọ́n ní kí ó máa mu síbi oyin ìgàn méjì sùn títí tí kò fi ní tọ̀ sílé mọ́ ṣe bá ara wọn àǹfààní oyin ó pọ̀ gan o ṣùgbọ́n lágbára Ọlọ́run tá a bá tún ti padà wá sórí ètò yìí tó bá ti di ní ọjọ́ òní ní Friday tó bá ti di ní ọjọ́ Sunday láṣẹ Èdùmàrè èmi ò ní dòkú ẹ̀yin náà ò ní dòkú ní gbọ́ búburú síra wa á tún máa tẹ̀síwájú ní ara àwọn àǹfààní tó sodo sínú oyin. nọ́mbà 18 èèyàn 18 òun láti dá dúró láàárọ̀ tòní lára àwọn àǹfààní oyin ẹ dákẹ́ bá ń ṣíàrè tẹ́ ẹ bá ṣíàrè ó lè jẹ́ bí àǹfààní fáwọn ẹlòmíín náà lágbára Ọlọ́run àlàáfíà ẹnìkọ̀ọ̀kan wa rèé Ọlọ́run níjó di fíafíà àdúrà gbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi ẹ bá ń fọ́lọ̀ Ẹ̀yà Yorùbá TV ẹ bá ń ṣíàrè ẹ bá ń kọ́mẹ̀ǹtì gbogbo ojú tẹ́ ẹ fi ń wò mí ojú yóò mọ̀ ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní dohun tí ẹnìkọ̀ọ̀kan yín tẹ́ ẹ máa náwó lé lórí láṣẹ Èdùmàrè fẹ́ràn tó bá fẹ́ pè mí bóyá ní ìbéèrè kan àbẹ́fẹ́ pè wá sákèsì àbẹ́fẹ́ ṣe nígbọ̀wọ́ wà nọ́mbà tẹ́ pè mí sí náà ní 081 36 87 85 31 081 36 87 85 31 ẹni mo ti ń yára jù 081 36 87 85 31 àdúrà gbọ́ Olúwatóyìn Bàbágboyà ni o ká ní ọjọ́ rere o ó dàbọ̀ o.